nǹkan kan tí àwọn alákatakítí tí wọ́n ń jíròrò lé lórí pé ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá wá bí yìí. Ṣẹ̀ríà kóòtù ní South West. Ní South West. Mọ tán pé nílẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Ògùn State wà ń bẹ̀ o. Wà ń bẹ̀. Ògùn State. Ògùn State wà ń bẹ̀. Ọ̀yọ́ State. Ọ̀yọ́ State wà ń bẹ̀. Àti Lagos State wà ń bẹ̀. Lagos State. Ìlú Fàájì. Ondo State wà ń bẹ̀. Ondo State. Ọ̀ṣun State wà ń bẹ̀. Èkìtì State wà ń bẹ̀. Tí capital wọn jẹ́ Adó Èkìtì. Bẹ́ẹ̀ni, Mountain of Knowledge. Ẹ ṣeun. Àwọn kan wá ń pé àwọn ó gbé ṣẹ̀ríà kóòtù. Kò sí gọ́ọ̀mẹ̀ntì tó lè gbà fún ọ láíláí. Àbá ni. Àbá ọ̀gbọ́. Kò sí gọ́ọ̀mẹ̀ntì kan tí ó gbà fún ọ láyé àbá ni. Àbá nìkan dá. Àbá dídá lásán ni. Ń yàtá bí wọn ilé àṣán nà. Àbá dídá ẹ̀rù tẹ́lọ̀ ní àbá lásán ni. Àbá lásán. Àbá ni. Àbá tí ó lè ṣe. Àbá lásán ni. Ẹ dákun ẹ̀yin èèyàn gidi ẹ máa share program yìí. Ẹ sì máa kílíkì love and like torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí inú àfa ara wọn máa jiná bí iṣu. Ara wọn máa jiná bí iṣu ni. Tó náà fẹ́ dá wàhálà lẹ̀. Ó bọ̀rọ̀ tí máa jiná lára ní àwọn akọ́lùmí sọ yìí. Ó wù wọ́n bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe wà fésù yìí kò tẹ́ wọn lọ́rùn. Kò tẹ́ lọ́rùn. Bí kan sá dá wàhálà lẹ̀. Sá dá wàhálà lẹ̀ jàbí jàgá. Ẹ wò kán wọ́n jò ní. Ó wá lọ gbé àsíá. Mo fọkọ̀ bo ṣéètì náà láṣìírí. Orí ṣéètì àwọn èèyàn gidi ni. Bá lọ gbé àsíá kódà ó kọ ìlú náà ò ní dáa. Orí ìlú yẹn àwọn èèyàn gidi ni. Tó ti yé nìsín. Ṣùgbọ́n kò sọ́gbọ́n kí àwọn kàndámọ́wà náà rẹ̀ sí. Kò sọ́gbọ́n náà fẹ́ dá àrùn òkúta nínú ẹ̀wà. Àrùn òkúta náà dá gbogbo kalẹ̀ wọ́n á gbé àsíá Palestine. Ẹ dákun ẹ máa ṣíà program ẹjọ́ tó rọ lọ́wọ́ kó kan lé kó kan oko. Wọ́n wá gbé àsíá Palestine ní Nàìjíríà. Ní Nàìjíríà ilé iná tó Sókótó olè dá kápásá bálẹ̀ òyìnbó ayé dúdú. Ẹ dákun kí ni tíya. Kí ló ti wá bẹ̀? Wọ́n láwọn ti jihadis. Àwọn yẹn náà wá mú mọ̀ràn pé ká ṣe ṣẹ̀ríà kóòtù. Àwọn tó ṣe pé kò sí peace kò sí nǹkan kan tó rọ̀ lọ́dọ̀ wọn láyé. Kò sí nílé gbogbo wọn náà ní. Ẹ bá ti rí ẹyin jú wọn gan ẹ ti mọ̀ pé ṣètáàní wà bẹ́ẹ̀. Ojú òde gbogbo wọn ní ojú èṣù. Tó máa bínú bí omi túfánù. Bí omi túfánù. Ọ̀rọ̀ tí ò tọrọ. Tó sì jẹ́ pé ẹ̀yin gangan lẹ́ẹ̀ máa sọ̀sọ̀kùsọ̀ jáde lẹ́nu. Kò sóní sọ̀kùsọ̀ kan tó ṣe láyé. Kò sí. So tó fi já sí pé ẹ má dán wò láyé gbogbo ẹni tó bá mẹ́sẹ̀ ẹjẹ́ àgbà fún lọrin ṣẹ̀ríà kóòtù ń bẹ ńlọrin. Ó bẹ ńlọrin. Tó ṣe ń sìn ìlú tó tóbi tó yìí wọn à léegun ẹsẹ̀ sí léegun gun lé wọn kọ̀ọ̀kan lóru bẹ̀. Ibi tó lé ní ṣẹ̀ríà kóòtù ni. Ṣé Èkó ẹlẹ́yọ̀ lẹ́wàá gbé ṣẹ̀ríà kóòtù ṣé ẹnìkan máa ṣẹ̀yọ̀ àbí Ìbàdàn tí ń bọ̀ òkè. ń bọ̀ òkè. Alákàsọ́pá wà bẹ́ẹ̀. Alákàsọ́pá wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Oríṣiríṣi olólùfẹ́ bá mú. Oríṣi eégún ẹ̀fẹ́ díjà alẹ̀. Ẹ̀fẹ́ bá mi náà wà láyé ẹ̀fẹ́ bá wí lọ́yọ̀kọ̀. Ṣẹ̀ríà kóòtù bò. Tàbá Abẹ́òkúta a pariwo àṣìṣe ní 2007 àbí 1997. 1997. Léegun bá ṣẹ́. Léegun ṣẹ́ yọ ní Abẹ́òkúta. Lékìjà lólúmọ. Ẹ̀sẹ̀ nìkan máa ṣe gun wọn. Ṣé wàá ní wọ́n ṣe gun wọn bí? Ìṣẹ́yìn ńkọ́. Àbí? Igbó Ọ̀rà ńkọ́. Ẹ̀dúkú wa bẹ́ẹ̀. Nísẹ́yìn Orò ọmọ ẹbẹ jí. Ṣakí Ògún Òrọ́kè. Eégún oríṣiríṣi. Lóríṣiríṣi. Ẹ wá lẹ fẹ́ gbé ṣẹ̀ríà kóòtù síbẹ̀. Ẹ fẹ́ gbé ṣẹ̀ríà kóòtù síbẹ̀. Ẹ fẹ́ dá wàhálà lẹ̀. Àyíká àdáyé ti ti kó tí a ti mọ̀ sáré tọ́. Gàdágìrì ọ̀sán gbé tọ́. Àwọn sáré tọ́ ṣé yóò wá pa àwọn àpàṣẹ àkọ́tù lọ́wọ́ yín. Ẹ má dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ bá yín sòdodo ọ̀rọ̀ ẹ rí. Tán bá gbà fún yín ẹ pè mí lọ́mọ àlè. Láyé impossible. Ẹ má dá wàhálà lẹ̀. Ẹ má wulẹ̀ dá wàhálà lẹ̀. Wọ́n bá tẹ̀ wọ́n á máa gbé ṣẹ̀ríà kóòtù ṣé ẹ̀yin bójú kókó bí ojú ọ̀daràn yìí. Ẹ̀yin lẹ́wàá gbé wá. Náà ó sì gbà lọ yín. Tó yẹ pé tí a bá ń wo yín gan tí a bá wo background yín gan ẹ fẹ́ fa wàhálà.
ẹni tẹ́sí kẹ́ máa fa wàhálà àbí kí náà pè ní jihad anábì ti jihad ti lọ ó kù jihad owó jihad owó ká kọ́ mọ́sálásí ṣùgbọ́n tí ń yé yín àwọn tí ń tẹ̀lé ni mugun ẹ̀ ń fi wọ́n gbowó ni tí ọ̀rọ̀ tí ń ti yé yín ẹ̀yin lẹ sọ̀rọ̀ báyìí lónìí ẹ tún yí padà lọ́la ẹ ní báyìí ni ẹ tún níbẹ̀ kọ́ wọ́n pọ̀ káàkiri wọ́n wà àwọn Ìbàdàn wà ń Ìlọrin wọ́n wà káàkiri ìkànnì wọn ló ní ṣéwù Ádámọ̀ yóò wọná ó ní ṣéwù Kàmálì yóò wọná ó ní bàbá òun gan. Ẹ dákun irú kankan ò ní gbogbo wọn. A bá rí i pé àṣejù pọ̀ wọ́n wá padà lẹ́yìn ara wọn. Wọ́n ní àwọn èsè tẹ̀gìbíríà. Tẹ̀gìbíríà ní gbogbo wọn irọ́ ni. Ìkan náà kò sọ́ba rẹ̀ nínú ọmọ akẹ́kọ̀ọ́ àti nínú ọmọ kò sọ́ba rẹ̀ nínú ọmọ ìtàn. Bẹ́ẹ̀ni, Mùsùlùmí lọ́lọ́run pè wá. Mùsùlùmí lọ́lọ́run pè wá. Èwo ni Sálàfí? Èwo Sálàfí? Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Irọ́ lásán. Oríkìíre kan ò sí fún Sálàfí. Kò sí fún. Kò sókè dáadáa kan. Ní àbá pera ẹ̀ Sálàfí ẹ̀wọ̀ Sálàfí bò. Kò sí Sálàfí. Kò sí. Kò sí Sálàfí rárá. Kò sí Sálàfí rárá. Wàhálà ni. Ẹ lọ wo Súrátù Zùrúfù kọ́hùn. 56. Mo fẹ́ júwe Sálàfí fún yín. Sálàfí tán pariwo yẹn. Sálàfí kò sí nǹkan dáadáa ń bẹ̀. Mùsùlùmí mùmínì tó jẹ́ sìn. Orúkọ lásán ni gbogbo yòókù orúkọ lásán dáadáa. Tó wà lábẹ́ Sálàfí kò tiẹ̀ dá rárá. Kò dá ọ̀pọ̀lọpọ̀ ló wà lábẹ́ Sálàfí wàhálà àti ìdàkíní ìdàkíní ló máa lé kókó yóò máa lé kankan. Gbogbo àwọn bàbá tá ń tẹ̀lé yìí tá ń tẹ̀lé lónìí Súfí ni wọ́n. Nígbà tí pé ní Súfí tàṣáwùfù ìṣe mímọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ìṣe mímọ́ ní jẹ́ Súfí. Ní jẹ́ Súfí. Ilẹ̀ ẹlẹ́ tí ò dáná Súfí mímọ́ ní jẹ́ Súfí. Gbogbo èmi ni bàbá Lágbàjì ni o. Súfí ni wọ́n. Súfí ni wọ́n. Bàbá Ádámọ̀. Súfí ni wọ́n. Kódà bàbá ní máa dùn. Bàbá máa dùn ní bá tẹ̀lé pọ̀. Súfí ni bàbá. Wọ́n yìí fẹ́ gbọ́ yìí hùn. Ẹ̀jẹ̀ fẹ́ gbọ́ yẹn. Bàbá máa dùn Súfí ni wọ́n. Súfí bàbá máa dùn bàbá lé pọ̀. Bàbá Lánàṣẹ̀. Bàbá Lánàṣẹ̀ ní Ìbàdàn. Tìjàníyà ni wọ́n. Tìjàníyà tó kọ̀ fáàmù ni wọ́n. Súfí ni wọ́n. Súfí ni wọ́n. So ibẹ̀ náà ni bàbá máa dùn ti kéwú. Ibẹ̀ ni ti kéwú. Wọ́n kéwú ń bẹ̀. Súfí gbogbo wọn. Ẹ ṣe wá lè di Sálàfí ọ̀sán gan. Alábòsí ni. Alábòsí alábòbò ni. Iná láàláyà délé kọ́ mọ̀ sọ́ọ́ lèmi. Alábòsí ké fọ́nà gbogbo alábòsí. Gbogbo bàbá yẹn tó jẹ́ kí gbogbo ẹ̀ dànù Súfí ni wọ́n. Usmanu Ibn Fodio Súfí ni wọ́n. Súfí ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Súfí ni wọ́n. Súfí ni wọ́n. Gbogbo àwọn tí wọ́n rí ìjọba ṣe ìjọba Islam tó ń dá báyìí Súfí ni wọ́n. Súfí ni wọ́n. Mufti gbogbo Nàìjíríà Súfí ni. Súfí ni. Mufti Ìlọrin Súfí ni. Súfí ni. Mufti tí èyí bá ti ṣe Súfí ẹ̀ rí i pé ó máa dá wàhálà. Ẹ rí i pé wàhálà àjàkíjà kan wàhálà tó kù ló wọ́n ṣẹ̀ látọ̀dọ̀ ẹ̀. Ìmáàmù tí èyí bá ti ṣe Súfí ẹ lè rí rọrùn lọ́dọ̀ wọn. Ẹ rí píìsì lọ́dọ̀ rẹ̀ kí ṣe bá ṣe ń kọ́ bàjá ní bàbá jẹ́ ìjà. Ní bàbá jẹ́ ìjà ẹ wò máa mú ọ̀fà ní ìsìn ẹ mú pé everything wà peaceful. Ó wà peaceful. Ẹ wò máa mú Ìlọrin. Gbogbo ẹ wà peaceful. Ó wà peaceful. Ẹ wò máa mú Ìbàdàn. Gbogbo ẹ wà peaceful. Ó wà peaceful kò sí wàhálà kankan. Tẹ́ ẹ bá ti rí pé Sálàfí kan ó wá jẹ ìmáàmù ìlú wàhálà lẹ́mọ̀ rán. Wàhálà ìfìtínà wàhálà lẹ́mọ̀ rán sáá ní gbogbo ìgbà tó ní wòlòwò ló máa jáde lẹ́nu ẹ̀. Àti gbéraga. Àwọn ìgbéraga ọ̀rọ̀ tí ò dáa. Ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ náà náà yóò máa jáde lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ bá ti rí pé Sálàfí ẹ sá fún wọn. Ẹ sá fún tọ́ tó bá ti ní Sálàfí yóò ẹ sá fún wọn. Kò sí nǹkan rí bẹ́ẹ̀. Kò sí nǹkan rí bẹ́ẹ̀ náà náà lẹ́bàá bẹ́ẹ̀. Yìí tẹ́ fi mọ̀ ẹ lọ bá mi wo Súrátù Zùrúfù yẹn. Súrátù Zùrúfù. 56. Bismillahir Rahmanir Rahim. Falamma asafuna. فلما آسفونا انتقمنا منهم فأهلكناهم أجمعين فجعلناهم سلفا ومثلا للآخرين.
Suratu Zukhruf. 56. فلما 1.3. Ó ti dẹ̀ mélòó tẹ́ tí ń wí báyìí. فلما آسفونا Lẹ́yìn tí ń ta. Fọ́lọ́mọ́ àṣàfúnná. Nígbà tí wọ́n bà wá ló jẹ́ tán pé wá lẹ́mìí. Ìtàkàmúná mi. انتقمنا منهم Agbẹ̀san lára wọn. فأغرقناهم أجمعين A tẹ́ gbogbo wọn di apẹ́rìsì wọn. فجعلناهم سلفا ومثلا للآخرين. Láàfin sí wọ́n ní sálàfí níjẹ́ ìtumọ̀ sálàfí nù. Sálàfá a sì wọ́n ní àwòkọ́ṣe. Gbogbo àwọn sálàfí tó jáde nù Kùránì o kò túmọ̀ sí nǹkan dáadáa. Túmọ̀ sí nǹkan dáadáa. Wọ́n jẹ́ náà sálàfá. وجعلناهم سلفا ومثلا للآخرين. Bí a bá tẹ̀ ló ń jẹ́ alùsùnà, gbogbo alálùsùnà. Bí a bá jẹ́ òun súfí onímímọ́. Àmọ́ sálàfà. Àwòkọ́ṣe aburú, àwòkọ́ṣe máa ka ṣàbúrú. Yóò ti ṣe nǹkan tí ò dáa. Yóò dáa. Ká tó parẹ́. Ká tó parẹ́. Gbogbo tí jẹ́ sálàfí nù. Tí yóò bá tó yé yín. Ẹ lọ sínú Súrátù Nìsáì 22, Kùránì 4, chapter 4. Verse 4, verse 22. Ẹ máa gbọ́ ẹ̀ tọ́jú sálàfí bẹ̀ ní. ولا تنكروا ما نكح آباؤكم من النساء Ìyàwó tí bàbá yín bá fẹ́ ẹ mọ́ fẹ́. Ẹ má fẹ́ ìyàwó tí bàbá yín bá ti fẹ́. Ẹ gbọ́dọ̀ fẹ́ ìyàwó bàbá Ẹ yín. má fẹ́ ìyàwó bàbá yín. Ìyá yín lẹ fẹ́ hùn. Ìyá yín ni ẹ fẹ́ yẹ sẹ́kọ̀ọ́dá yín ni. إلا ما قد سلف. Àfi tó bá ti jẹ́ bá ti fi jẹ́ sálàfí. Èyí tó bá fẹ́ sálábí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ẹ tó bá ti ṣe wẹ̀ tẹ́lẹ̀. Lọ́ọ̀dì kọjá lọ. Ẹ lọ ṣe sálàfí ṣe tó dáa ni. Wọ́n nìní. Gbogbo ló fi jẹ́ gbogbo ẹ tó máa ń tọ́ra ní sálàfí. Ẹ máa rí àwọn ibi tó ti máa ṣàṣejù. Tó máa wá láti dá ogun lẹ̀. Láti dá wàhálà lẹ̀. Láti dá wàhálà lẹ̀. Ẹ̀rí kọ̀rọ̀ gidi lẹ́nu wọn. Ó sá máa wá nǹkan tí wọ́n fi jìyà. Ìjìyà. Tí wàá ló fi ṣẹlẹ̀ sí wọn. So ló fà sọ pé gbogbo àwọn ibùnú tèmi àwọn wọ́n kú ẹ̀wọ̀n ni. Wọ́n kú ẹ̀wọ̀n ni. Gbogbo àwọn wàhábì náà jídí yẹn. Wọ́n dá wàhálà lẹ̀. Wọ́n dá wàhálà lẹ̀ kó tó lọ. Wọ́n dógun lẹ̀. Wọ́n dógun lẹ̀. Ẹ tún wo Súrátù Ànfálì náà. Ẹ tún rí sálàfí ń bẹ̀. Súrátù Ànfálì 38 kọ́hùn. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف Ẹ ń gbọ́ nǹkan. وإن يعودوا فقد مضت سنة الأولين. Ọlọ́run ní kúlé nílẹ̀ tí nàkà bàrú sọ fún àwọn tó kọtọ lọ́hùn. إن ينتهوا Tẹ́ ẹ bá jìnnà, tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ ṣe mọ́, tẹ́ ẹ bá kọtọ lọ́hùn mọ́. يغفر لهم ما قد سلف. A ṣàforíjì fún yín gbogbo tí ẹ bá fi jẹ́ sálàfí. Má kọ́ ní sàláfà àbí kí ní jẹ́ sálàfí. Àfi tẹ́ bá lè máa jẹ́ sálàfù sọ́ọ́lì lókù. Tẹ́ ẹ bá fi sọ́ọ́lì sí pé ẹ̀kíní kan sálàfí. Sàlàfíà. Àìmọ̀kan ní jẹ́ báwọn. Bẹ́ẹ̀ni. Sálàfí ò dáa. Ó dáa sàlàfù ni. Sálàfù ò dáa. Sàlàfù. Láti fò. Ẹ pé ẹ máa kú jáàlù súnà. Bẹ́ẹ̀ni. Ẹ máa jáàlù súnà wá jà máa. Ọjà máa. Gbogbo ẹ̀ náà á lè mú ẹ ni. Yóò. Àbí kẹ́ jẹ́ súfí. Àbí kẹ́ jẹ́ mùsùlùmí. Tó ti ń sìn. Àbí kẹ́ jẹ́ mùmìnì. Gẹ́gẹ́ mú mi ní. Ọlọ́run ní sọ fún àwọn tó kọtọ Ọlọ́run pé ń yá ń tàwú tí wọ́n bá ti jìnnà tí wọ́n bá dédé nǹkan ṣe mọ́ tí wọ́n bá dógun lẹ̀ tí wọ́n bá fa wàhálà. A ṣàforíjì fún Mákọ́dí Sàláfà ń tán ti ṣe ṣáájú tẹ́lẹ̀. Sálàfì náà ní nǹkan tí àti ṣe. وإن يعودوا فقد مضت سنة الأولين. Náà bá wá kó tí wọ́n bá ṣẹ́rí padà. Bàkẹ́dùmọ̀ lọ́tí sọ̀rọ̀ àwọn Sálàfì àkọ́kọ́ irú ìyàtọ̀ jẹ náà làá fi jẹ àwọn náà. Ọlá fi jẹ àwọn náà. Ntójú wọn rí náà làá lójú tí wọn ò rí. Ọlá lórí tó ń lò rí. Nínú Sálàfì àkọ́kọ́ náà ni àwọn èèyàn Fìrẹ́wọ́ náà. Ayò. Àwọn èèyàn Músá Àmúsá. tí wọn ò gbọ́rọ̀ sílẹ̀. Tí wọ́n gbọ́rọ̀ sí Músá lẹ́nu. Àwọn Sálàfì àìgbọ́rọ̀ jíjẹ́ Sálàfì. Omi jẹ́ Sàlàfí. Sàlàfúrì. Sálàfúlẹ̀s
àbíkẹ́ máa jẹ́ sálàfù sọ́ọ̀lì a máa gbé àwa ní sáláfí tẹ́ ẹ̀gbọ́n tí wàá yí dáadáa ni ṣé kéwù tún yé mọ́ ni anna sàlàfíyù kò sí nǹkan tó dá ń bẹ̀ ẹ má jẹ́ àtàrà wa ẹ tún lè jẹ́ àwọn Suratul Ahzabu Suratul Ahzabu 62 Kùránì chapter kí ni ẹ Suratul Ahzab. Suratul Ahzabu. Sunnatullahi fil ladina khalaw min qablu wa lam tajid li sunnatillahi tabdila. Ní mo fi sọ pé ẹkú máa jẹ́ àlùsùnà sunnatullahi ìlànà Ọlọ́run ìjọ ikú gbájọ máa rìn nù abẹ́ ẹ̀kọ́ báwọn ìlànà Ọlọ́run súnà tọlọ́run ilẹ̀ dínà aláwọ̀ ó wà lára àwọn tí wọ́n lọ ní kábùlù síwájú wọ̀lá ń tàjídà lè rí lẹ́sùn náà ti láì fún ìlànà tọlọ́run tẹ̀bùdílà kò sí pípàrọ̀ ńbẹ̀. sí àtẹ̀jì bẹ́ẹ̀ kò sí síjọ́ sálábí bẹ́ẹ̀ kò sí pàrọ̀ ńbẹ̀. kò sí pàrọ̀ bẹ́ẹ̀. mùsùlùmí ni mùsùlùmí mùmìnì ni mùmìnì. ní mùmìnì. láti ní àwa ni sáláfí àwa ni serious sáláfí. ó dá wa lálẹ́ lọ. wàhálà náà ni. wàhálà nìyẹn. fìtínà ní jẹ́ sáláfí. fìtínà ní jẹ́ sáláfí. wàhálà ní jẹ́ sáláfí. kò sí nǹkan gidi bẹ́ẹ̀. òdodo ọ̀rọ̀ táwa sọ ìṣẹ́sọ́kúsọ wà níbẹ̀. ó ti o. ẹ̀yin lẹ́ẹ̀ máa ń sọ̀sọ̀kúsọ ẹ̀yin lẹ́ẹ̀ máa ń mú fatiwa àárọ̀ wá ẹ wò kan tá à ń jà rìnrìn lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ fọ́tò ẹ̀yin náà lẹ́nu yóò dún kàrà ẹ̀yin lẹ́nu yóò dún kúrò bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan ẹ máa wẹ́rìí fún un so ẹ lè bá rádaràdà lọ́dọ̀ Sufi láíláí kò sí rádaràdà níbi ìlànà Ọlọ́run súnà Ọlọ́run fílẹ̀ sínú àláwó ó ti wà lára àwọn tí wọ́n ti lọ síwájú súnà tàláyé nù. fílẹ̀ sínú àláwó min qablu. Sunnatullahi fil ladina khalaw min qablu wa lam tajid li sunnatillahi ìlànà Ọlọ́run ó ti wà lára àwọn tí wọ́n ti lọ ṣáájú tá a lè kọ́ sí lára wọn. Fàlàntàjì láti sọ̀rọ̀ tẹ̀lé dàbídéèlà lè rí gbogbo àwọn tírà tó sọ̀kalẹ̀ gbogbo ẹ̀ náà la gbó sọ fún yín. Àtàwọ́rá ni o. Àwòrán ni. Táwọn Ànábì Mùsá. Ó ń sọ pé ká mọ̀ sí dáadáa náà. Ká sí dáadáa ni. Òfin ìpààyàn wà ńbẹ̀. Bẹ́ẹ̀ tó bá pààyàn á pa padà. Ẹ̀san gbígbà wà ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ìnjílà. Ó ń kọ́ wa pé a mọ̀ sí dáadáa náà. Ká sí dáadáa ni. Bẹ́ẹ̀ náà ni Kùránì. Bẹ́ẹ̀ náà ni Kùránì àti Sẹ̀búrà. Àti Sẹ̀búrà. Sẹ̀búrà Dáúdà. Kódà Súfì ta fún Bíráímà. Ó fi àná Ibrahima. Dáadáa náà. Ó náà ní ká sí dáadáa ni wọ́n gbọ́dọ̀ sí. Lọ́lọ́run sọ fún wa nínú Suratul Alaq iná sálàfí sòwòfèlè ńlá. Lákàndá àkọ́kọ́ tó lè rí gbogbo omi tó bá sọ pé sáláfí wọ́n nìní. Wọ́n nìní. Lọ́ba tó jẹ́ pé tẹ́ bá ti rí pé àwọn kan pera wọn kílè mú sáláfí wọ́n ò máa dà lúrú náà ni. Ó dà lúrú ni. So àwọn náà wá sọ pé kí wọ́n gbé ṣẹ̀ríà kóòtù wá sí ilẹ̀ Yorùbá. Tí ò lè ṣeé ṣe. Kò gbọ́dọ̀ kò lè ṣeé ṣe. Lè ṣeé ṣe. Because a máa dá wàhálà lẹ̀ á dájẹ́ ẹ̀sìn lẹ̀. Kí kírísítẹ́nì máa ṣe tiẹ̀ lọ́tọ̀. Ṣe tiẹ̀ lọ́tọ̀. Kí mùsùlùmí máa ṣe tiẹ̀ lọ́tọ̀. Ṣe tiẹ̀ lọ́tọ̀. Káwọn aláwo ká máa ṣe tiwọn lọ́tọ̀. Wọ́n lọ sí tiwọn lọ́tọ̀. Ká máa preach àlàáfíà. Láfíà ni ká máa wá fún ìlú. Ẹni bá tẹ́ lọ́rùn yóò ṣe ìsìláàmù. Bẹ́ẹ̀ ìsìláàmù ti ń bẹ lọ́wọ́ tẹ̀yìn sáláfì kì í sí ìsìláàmù táwọn èèyàn lè gbà. Ìṣòwò. Jàgídíjàgan ni. Jàgídíjàgan ni wàhálà ni. Wàhálà lẹ gbé wá. Lẹ́yìn tó wá ti yé. Lórí ẹ fẹ́ gba owó tẹ́ ẹ gbà ẹ fẹ́ ṣiṣẹ́ owó jíáàdì lẹ gbà. So tó dìde léyìí ẹ má tẹ̀lé wọn irọ́ náà ń pa. Ẹ má tẹ̀lé wọn arábìnrin irọ́ ni wọ́n pa òde níṣẹ́ àdé àdéwálẹ̀ Yorùbá kò sí ìjọba tó bá. Gọ́ọ̀mẹ̀ntì tó bá kò tiẹ̀ sí gọ́ọ̀mẹ̀ntì tó lè tẹ́wọ́. Kò sí gọ́ọ̀mẹ̀ntì kan lórí yóò kún fìlà tó wà ló mẹ́ nọ́ọ̀tì ìṣẹ́jú àti Yorùbá bì í. Ti lọ́ni gan wọ́n ń gbé yẹ̀wò wọ́n sì fi ta sára jẹ́ lóṣù. Ìfẹsẹ̀múlẹ̀ nílọrin gan ká tó wá sọ pé nílẹ̀ Yorùbá. Àwọn ti sọ ilẹ̀ Yorùbá ní South West níbí. Torí ẹ̀ Ọlọ́run ṣàánú fún wa. Ọlọ́run ṣàánú wa. Ẹ jẹ́ gbogbo àdó ṣé gbogbo ẹ̀yin tẹ̀ ń kéde pé ká gbé ṣẹ̀ríà lọ ṣé ìsìláàmù
Ṣé ìsìlámù yìí dúró déédéé sá? Ìsìlámù yìí dúró déédéé. Ànábì ní sùúrù. Sẹ́yìn ní sùúrù. Lẹ́yìn ní sùúrù bí ẹni tó ṣe tó sáré àti máa gbéra ní sẹ́pẹ̀. Ẹ̀fà, èyí ò ti rí àmì apatẹ́sẹ̀ lára wọn. Ti rí lára wọn. Ìtọ́ máa hó kutukutu ní lẹ́nu Lẹ́nu wọn. wọn. Tó múra kankan kan. Ó múra kankan níbi ìlọrí dára inú. Àwọn ilé ìfẹ́ fa fìtínà. Wọ́n fẹ́ fà wọ́n láàrin ẹ̀jẹ̀ kọ́kọ́ lọ́wọ́ wèrè ní owó. Wọ́n máa fọ́ jánu gbọ̀n. Àfà, bí ẹni tí ọdẹ orí ń dà láàmú. Nígbà láàmú. Kò sí nǹkan tẹ gbé wá, wàhálà lẹ gbé wá. Wàhálà lẹ gbé wá, wàhálà ìdààmú lẹ gbé wá. Ẹni tọ́lọ̀ bá fẹ́ yọ yóò sá fún yín. Ṣàfùyé. Ẹni tọ́lọ̀ bá sì fẹ́ dà láàmú yóò máa ṣe tí. Yóò máa tẹ̀lé káàkiri kọ̀ṣúkọ̀ṣú. Iye ọdún tọ́lọ̀ bá fi nípa fi tẹ̀lé náà ló fi dààmú. Ilé ìdààmú. Lórí ìdílé yìí, Ọlọ́run ṣàánú fún wa. Àmín. Àlùbáríkà aláàbẹ̀ Sallallahu alaihi wasallam. Mùsùlùmí lọ́lọ́run pè wá o. Mùsùlùmí lọ́lọ́run pè wá, kùkà ní sáláfí. Ìgbà ní sálàfí o. Kùkà sàlàfíà ẹ̀ má dàmí lóhùn. Mùmínì lọ́lọ́run pè wá o. Mùmínì lọ́lọ́run pè wá. Kò sọ́mọ́rí nínú sálàfí o. Sọ́mọ́rí nínú sáláfí. Àyàfi sálàfù sọ́ọ̀lì. Àwọn sáláfù sọ̀rọ̀ yìí, àwọn ni wọ́n dá. Àwọn ni wọ́n dá. Wọ́n yóò wá ní sàlàfíà ẹ̀sà fún. Kò mọ́ tí ń ṣe ni. Mo máa ti ṣe ní o. Sálàfù sọ́ọ̀lì. Sọ̀rọ̀ ló dá. Àbí sálàfù sọ́ọ̀lì. Sáláfù sọ̀rọ̀ yìí, àwọn ni wọ́n dá. Àwọn ni wọ́n dá. Kápẹ́ àwọn sàlàfíà. Ọlọ́run ṣàánú fún wa. Lórí ìdílé ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan Ó wa. dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá. Ẹ̀yin ẹ máa kíyèsí tí mò ń sọ yìí. Ẹ máa kíyèsí. Gbogbo bíkíbi tí wọ́n bá ti joyè kan tẹnu wọn tọrọ. Àfà, ìlú yẹn ò ní rójú o. Ní rojú. Àsọtán ọ̀rọ̀ ni. Wàhálà ni. Wàhálà ni. Fìtínà ni. Fìtínà ni. Ọ̀dọ̀ wọn ló wà. Ọ̀dọ̀ wọn ló wà. Tá a bá ní ká wò lọ wò bọ̀ àti ìhè àti ìhùn nílẹ̀ Yorùbá yìí ilé kéwò ló dàbí Marikasi àti Àdàbí Ti sí. kò sí lẹ́yìn ìgbà tá a bá mú àwọn yẹn tán látò mú yòókù Látẹ̀sẹ̀ wọn mú yòókù. pé ká produce àwọn olóríire ní Mo lórí àwọn èèyàn gidi. àbí ìjìnlẹ̀ ìmọ̀ Ìjìnlẹ̀ mà. Irọ́. Ìmọ̀ tí ò látàkó ló títí tí fi máa tẹ tako yàn. ìmọ̀ tó wà general Ìmọ̀ tó wà jẹ́nẹ́rà. Marikasi Mọ́níkàs. Àdàbí Àti Àdàbí. Lẹ́ẹ̀tì máa rí. ẹ ti máa rí Lẹ́ẹ̀tì máa rí. yàtọ̀ sáà ń sọ̀tẹ̀ o Àtọ̀sí kọ́ wa ń sọ̀tẹ̀. àbá ń ṣe rádaràdà o Wọ́n ti sẹ́nà tàbá bínú ara ẹni. tá a bá sọ pé kéèyàn ní sùúrù babalágbàjì ni Lọ́lágbàjì ni. kéèyàn bá yé Ẹni kékeré ọ̀rá yé sá. ṣé wàá dámọ̀ ló sì kejì Tí Ádámù ló nọ́mbà 2. àti bàbá Kàmálì Tó bá kàbá kàbá lè. ṣùgbọ́n pé kéèyàn ráyé sá ṣé wàá dámọ̀ àti bàbá Yusuf ilé Àgbàjì. ìṣú àgbàjì wọn ò jọ máa ta omi ni Bẹ́ẹ̀ni. babalágbàjì onílọ́bì kan Nílò. onílọ́dọ̀ ẹnìkan ẹni wá sí wà sí wọn nílọ wọn ìdílé ọba Ilé ọba. ìjòkó ọmọ kéwù ni bẹ́ẹ̀ náà ń ṣe wàhálà Ẹ ṣe kádà. so tá a bá ní ká mú pé àwọn wo ló ní súdù jù á mú ọ̀rọ̀ lágbàjì á mú ṣe wàhálà á mú bàbá Kàmálì sí kẹta Ẹ ṣe ọ́. ṣé bàbá Kàmálì wọ́n jáde tiẹ̀ wọ́n jáde wọ́n àṣẹ súnfí kálàwọ̀ ṣe mọ́ kì í ṣe pé lábáwá kan fowó tàn wọ́n bàbá ṣe wàhálà mọ̀ lábáwá kan fowó tàn wọ́n Wọ́n fowó kàn wá. wọ́n máa ṣe súnfí kí wọ́n á sọ pé àwọn ò ṣe súnfí Wọ́n mọ́ á sọ bẹ́ẹ̀. gbogbo àwọn bàbá yẹn tó bá lòun ṣe súnfí mọ́ owó náà fi tàn wọ́n Owó náà bàbá yòókù náà fi tàwọn bàbá yòókù tó bá lè tó lò sí súnfí tó lòun máa. ṣe súnfí mọ́ Owó sáré náà fi fáàsì wọn. bàbá tí tó onítẹ̀sùbà onítẹ̀sùbà Onílẹ̀sùbà. bàbá lánàṣẹ gbogbo àwọn followers wọn súnfí ni wọ́n Súnfì ni wọ́n. kí àwọn sọ pé kinní kan ẹ̀yin wá ti di sáláfínìsì Wọ́n ti sálábí lè ṣe. owó ni irọ́ ni Owó ni kí ni pẹ́ẹ́ntì tẹ̀síbà tí wọ́n gbà sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Owó Saudi. náà fi fáàsì owó Saudi. owó Saudi Owó ni. wàbíyà àwọn wàbíyà tí wọ́n gbalẹ̀ gbà yẹn Pẹ̀lẹ́pẹ̀ náà. wọ́n fẹ́ ja gbogbo àgbáyé lókun Lóko. náà fowó confuse wọn Bẹ́ẹ̀ni. tẹ́ ẹ̀ bá ti ṣe súnfí mọ́ àá fún lè kí oyin lówó tẹ́ẹ̀mọ̀ sponsor ṣé bẹ̀rù Ọlọ́run Ẹgbẹ́ ìwọ lọ́wọ́ nìyẹn. ẹnìkan wá bẹ̀rẹ̀ ṣé ẹnìkan lè fẹ́ kọ́tọ́ náà fáwà ní Kò sí òjọ́. ẹ̀yìn tara yín jẹ àwọn bàbá wọn yẹn tí wọ́n ṣe yìí tí wọ́n gbé dání àwọn lè yàn Àwọn ẹgbẹ́ kan nìyẹn tó balance. ẹ gbọ́rọ̀ ìta Àwọn bàbá tí wọ́n dúró déédéé tí wọ́n kéèdì tí wọ́n gbé dání. ṣé wàá dámọ̀
tó ikú ó kílè mùsùlùmí. Bàbá wa ṣe Ádámù kílè mùsùlùmí tí wọ́n fi kú ni. Bẹ́ẹ̀ ni bàbá Kàmálì. Bàbá Kàmálì náà àwọn náà kílè mùsùlùmí kú ni. Wọ́n bára wọn lọ. Bẹ́ẹ̀ ni bàbá wọn wà sí àgbáyé. Ó wà sí àgbáyé. Ó so babalágbàjì wọ́n pẹ́ lẹ́nu wọn pé wọ́n máa lọ sí sáwì iṣẹ́ òyìnbásàlá àti wọ́n à ṣe yẹ. ẹ̀yin alágbèrè súnà súnà tàlá ìfilẹ̀ sínú àlọ́mì nǹkan búlù ìlànà ọlọ́run ti wà lára àwọn tó lọ ṣáájú. náà tá a bá lè fẹ́ máa ka àwọn èèyàn àwọn láì tá a bá ti ka àwọn babalágbàjì ṣéwù Kàmálì ṣéwù Ádámù sàkùsàkù ló kù. Àwọn bàbá rẹ̀ ta yìí, àwọn náà ni wọ́n jẹ́ fọ́sílásì. Lẹ́yìn bàbá wọn yìí, sàkùsàkù láti ló kù. Gíní gàmbì kan, kùnté. Kùntújọ. Kùntújẹ. Sàkùsàkù láti ló kù. Ó lè síbi ìgbìmọ̀ àlàdé ìfáàrí. Bẹ́ẹ̀ni. Kálukú náà ni ó máa pe rẹ̀ léèyàn. Dáadáa. Láàyè rẹ̀. Bájẹ́ ló wà wọlé olóbẹ̀rẹ̀. Yóò bẹ̀rẹ̀. Òsìkádé kọ̀ọ̀nà, yóò kọ́ bẹ̀rẹ̀ náà. Àwọn eléyìí gba wájú. Wọ́n gba wájú. Àwọn gangan lọ́lọ́run bá gbé súnátà láàyè. Súnátà láàyè nílẹ̀ ní àṣàlọ́ mi ń kọ́ múlù. Wọ́n tẹ̀yà ní súnátì láàyè. Lè fẹ́ fọ́tán náà bá àwọn èèyàn gbọ́n. Ti ṣèjì sí àlùsúnà lónìí. Ṣé ẹ̀ ti súnà tẹ́lẹ̀ yìí? Owó ni ẹ mọ̀ tara yín. Owó ni. Owó Sáúdí. Owó Sáúdí ni. Àwọn bàbá tá a wí ìwọ̀n àgbowó Sáúdí. Ọlọ́run sì dán lọ́lá. Bàbá Kàmálì wọ́n ní yunifásitì náà. Àwọn náà kọ́kọ́ dá a lẹ̀. Kàmálì dé yunifásitì. Abẹ́ ẹ̀kọ́ ni. Nígbà wo Yánsin Mọ́ríkàsì náà ti dá yunifásitì lẹ̀. Àti ẹ̀ àti òun. Àwọn wọ̀nyí ìṣẹ̀gbẹ́ yín. Wọ́n ìṣẹ̀gbẹ́ yín. Súnátà láàyè nílẹ̀ ní àṣàlọ́ mi ń kọ́ múlù. Wọ́n ti lọ. Bẹ́ẹ̀ gbà fún lọ ni ẹ mọ́ gbà fún lọ ni. Níbi ọ̀rọ̀ kéwì lọ ni ìṣẹ̀gbẹ́ yìí. Ìṣẹ̀gbẹ́ yìí kò sọ wọ́n bẹ́ẹ̀ mẹ́ta àti wọn. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀ kéwù lọ́dọ̀ lọ ni ẹ̀gbọ́n yín kéwù lọ́dọ̀ lọ. Ẹ̀gbọ́n yín kéwù lọ́dọ̀ lọ ni ó sì máa. Bẹ́ẹ̀ lẹ́yìn òkèwù ẹ̀gbọ́n yín ẹyọ tẹ̀gbọ́n yín náà kó ń bẹ̀. Ẹyọ tẹ̀gbọ́n yín náà kó ń bẹ̀. Ẹ̀gbọ́n yín òkèwù lọ́dọ̀ lọ ni ẹ̀gbọ́n yín tó kó ń bẹ̀ pa ẹyọ kó ń bẹ̀. Ẹ̀gbọ́n yín tó kó ń bẹ̀ gbọ́. Ọkọ̀ lẹ fẹ́ dá sí. Ẹ̀gbọ́n àfáà yín. Àbí? Ẹ jẹ́ àfọkọ̀ gbogbo aláṣìírí. Àfọkọ̀ gbogbo aláṣìírí. Ẹ ló fọ́ àwòkèwù lọ́dọ̀ lọ ni ẹ̀gbọ́n àfáà yín tó kéwù bẹ̀ kọ́. Bọ̀dá àfáà yín. Bọ̀dá àfáà yín. Tí bọ̀dá àfáà yín bá kọ́ àbúrò rẹ̀ ń kéwù ńkọ́. Wọ́n kéwù lọ ní náà. Wọ́n kéwù bẹ̀ náà nílẹ̀. Bọ́ kúrò nílọ bọ́ lọ́wọ́ lọ ní. Mórí bọ́. Súnátà láàyè nílẹ̀ ní àṣàlọ́ mi ń kọ́ múlù. Tẹ̀yà ní súnátì láàyè. Ẹ jẹ́ àpọ̀sí àwọn tàná. Àpọ̀sí àwọn tàná. Bàbá wa ṣé ó Kàmálì ní àládàbí. Wàláì bẹ́ẹ̀ bá pàdé wọn báyìí bàbá ó ti kọ́kọ́ dọ̀ wọ́n ti kún kalẹ̀ fún yín ni. Wọ́n ti kọ́kọ́ kúnlẹ̀ fún yín kan lẹ́yìn tó tó kúnlẹ̀ fún bàbá. Bẹ́ẹ̀ ni bàbá Lágbàjì. Bẹ́ẹ̀ ni bàbá Lágbàjì. Ẹ bá kí bàbá Lágbàjì báyìí wọ́n kúnlẹ̀ ni. Ó kúnlẹ̀ ni. Wọ́n kalẹ̀ ni. Ó kalẹ̀ ni. Ẹ̀kọ́ ìlànà Ọlọ́run bẹ lára àwọn bàbá Ó yẹn. bẹ lára àwọn bàbá yẹn èyí tí ẹ̀yin ó tó kankoro ni. Ẹ̀dùn kan bolo ni. Wọ́n tó kankoro ni. Ẹ máa wo àwọn tó bá pààrọ̀ ẹ̀sìn wọn tí wọ́n ní máa le jù. Ọmọ Mùsùlùmí tó bá di Kírísítẹ́nì tí ẹ̀ ní ó le jù. Tí ẹ̀ ní ó le jù. Bẹ́ẹ̀ ni Súfí tó bá ṣéǹjì tó bá ní òun Sáláfí yóò gba wèrè mọ́. Yóò gba wèrè mọ́, yóò mú wèrè mọ́. Yóò mú wèrè mọ́. Yóò kó wèrè mọ́ fún un. Yóò máa kọ̀ndẹ́mù ni. N ti ń ṣe ẹ̀yin nu. Àìsàn tí ń ṣe ní ilé kéwu yín nu. Àwọn òjíṣòro lè kéwu yín. Àjíṣòro lè kéwu yín. CBB wọn àlàdé ìfáàrí wù náà. Bẹ́ẹ̀ni. Kíkálukú fọ́ọ̀mù tiẹ̀. Ẹ̀yin lẹ ń wọra yín bíi pé ẹ̀yin lẹ dáa jù lójú ara yín. Lójú ara yín. Wọ́n là tó sàkó àǹfọ̀sàkún. Wọ́n fọra yín máa. Wàhálà mu bí mo ní. Ọlọ́run ẹ̀ka lọ́bẹ̀ ìyàrá ọlọ́run ẹ̀kọ́ máa ọlọ́run ẹ̀yìn tiẹ̀ máa fọra yín máa.
Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ìkàlẹ̀ máa pé ojú rẹ̀ ní mímọ́ jù. ẹ má dá a lóhùn torí ẹ má dá wa lálẹ́ sílẹ̀ Ẹ Yorùbá. má dá wa lálẹ́ sílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ti wà peaceful dáadáa Ilẹ̀ Yorùbá wà peaceful, àsoko, àléwọ̀n, àlékún bẹ́ẹ̀. ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹni tó bá dámọ̀ rẹ̀ pé ìṣẹ̀dá kọ̀ọ̀tún ilẹ̀ Yorùbá ẹ máa rẹ̀ sí wọn. Ẹ máa rẹ̀ sí gbogbo orúkọ pátá ẹ̀rọ àwọn sínú Sambisa. Wàláì ẹ lọ àrẹ̀ sí wọn. Ẹ máa rẹ̀ sí wọn. Kí ni jẹ́ ìṣẹ̀dá kọ̀ọ̀tún ilẹ̀ Yorùbá? Ẹ jẹ́ bẹ́ẹ̀. Kò sí ní tó jọ. Ọlọ́run ṣàánú fún wa. Amina. Albarka ala nabi Muhammad. Allahumma hadina fi ma hadina. Amin. Wa tawallana fi ma tawallaita. Amin. Wa arhamna ma rahimin. Amin. Wa adina jannata ma al-abrar. Amin. Ya aziz ya jabbar. Amin. Ya rabbal alamin. Amin. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط